ó bá yẹ sùn orin tí Òṣùpá kọ fún mi ní ọdún fáàmì ó ní apènà ṣéjọ́ tó ti ń lé ọ̀ṣọ́ bá ẹni ṣéjọ́ tó ti ń lé ọ̀ṣọ́ rere sá wọn rere sá tí ẹ bá ti ṣe báyìí ni o lọ́dún yẹn lọ́hùn ó ya wèrè ni wọ́n dé láti àjì ní lọ́dún yẹn lọ́hùn wọ́n dẹ̀ gbé fún pé kó bá wọn kàwé láti Mọ́kà lágbára Ọlọ́run àwọn ẹbí wọn náà ni wọ́n gbé fún pé kó bá wọn kàwé ó dẹ̀ kàwé yẹn tán báyìí ó dẹ̀ ya wèrè ó bá yẹ sùn. ṣé ìgbà tó ya wèrè yẹn ló bá yẹ sùn àbí kó tó ya wèrè? nígbà tó ya wèrè tó bá yẹ sùn ojú ẹ̀ dẹ̀ tún là. ẹni tó ti lọ sí àjì tó dé ló wá ya wèrè tó lọ sí Mọ́kà gbà tó lọ sí Mọ́kà tó dé ló wá ya wèrè tó wá bá yẹ sùn ó yẹ tó wá là ṣé ní gbogbo wèrè yẹn náà ní gángan yẹn ló fi bá yẹ là ló ṣe pọ̀. ojú ẹ̀ dẹ̀ wà là ẹ̀yin ẹ̀yẹ wa ẹ má wọ kú o ẹ má share ẹ má like ẹ má wọ kú o mbẹ ẹ má comment gidi ṣá máa sọ pé Ọlọ́run ò gbádùn ẹ̀ ni inú ayé láyé wà tábà wà nínú ayé àṣẹ máa sáré ayé èèyàn lọ ilé Ọlọ́run ló lọ nà ó ṣá máa Ọlọ́run ò gbádùn ẹ̀ ni. ó lọ sí Mọ́kà. etiquette ní forúkọ bò láṣìírí ìyá náà ti padà kú báyìí ó dẹ̀ ṣe wà nínú ayé ṣùgbọ́n bárabàrà bá kiri. bàbá wa lọ́rọ̀ kan ṣá ẹni náà tí ì rí ìwòsàn di bá ṣe ń sọ̀rọ̀ ìfẹ́ báwo. ó ti rí ìwòsàn àní ń bárabàrà bá kiri láti jẹ́ pé èèyàn ń débi èèyàn láti jẹ́ èèyàn. wàá bọ́ọ̀dì mímú. bí ká máa tọrọ náà ká máa tọrọ lò lọ́rọ̀ ẹ̀ padà bọ́ sí. tí kò ṣe nípa. ó ti jáde náà ló tún lọ wọnú ẹ̀ padà. Oye so wèrè yẹn ti ká ibi tó ti jáde náà ló tún padà wọbẹ báwo ló fẹ́ gé èèyàn wọ́n mọ̀ọ́mọ̀ fi wọ́n ti bóyá wọ́n ti wò ó pé ní Mẹ́kà ti ṣe gbá ti ṣàwó fún àṣàṣì ọ̀nà wèrè kí lára lè ṣe fún wọ́n yà ń wèrè tán ó bá yẹ láṣepọ̀ ojú ẹ̀ dẹ̀ là. bàbá ṣé bó ṣe bẹ́ẹ̀ yà ìlàṣepọ̀ tán ni wèrè ojú ẹ̀yẹn ká kúrò ní àbí wọ́n ṣe lọ wò ó sọ̀rùn àbí báwo. bóyá bá yẹ bá láṣepọ̀ tán lójú ẹ̀ là. wèrè ò lè ṣe mọ́. ṣé ìwé tó gbé fún kókà yẹn ló yà wèrè ni àbí. bóyá kàwé yẹn tán ló yà wèrè. àbí ó túmọ̀ sí pé wọ́n mọ̀ fi wèrè yẹn ṣe láti lọ ṣàṣìṣe yẹn kó lè lọ kọsẹ̀ lọ́dọ̀ yẹ ẹ̀. ayé òun láyé ń gbé ọ̀rọ̀ ayé ò yẹra ẹ̀ so aláti máa ṣàwárí ara wa ó ti yé gbogbo àwọn ọ̀dọ́ ẹ máa kàn fi èmi ò sọ kéèyàn má ṣe ẹsẹ̀ kí mò ń tẹnu mọ́ bẹ́ẹ̀ ṣé wò mí àwọn mi á lọ ṣọ́ọ̀ṣì wọ́n máa tún sọ̀rọ̀ mẹ́wàá fún mi ṣọ́ọ̀ṣì mi ò lẹ́sìn kankan dànù tẹ bá pè mí mọ́ṣáláṣí máa ná ojú kí lọ náà pátí lọ tẹ bá pè mí ṣọ́ọ̀ṣì máa ná ojú kí lọ náà pátí lọ torí mo gbà fọ́lọ́run gan ẹni tó lè mú sọmọ ìdúró bí àbá ìṣẹ̀mú dúró máa gbà fún un tẹ́ ẹ̀ bá lè mú dúró èmi àti ìjọ sáré ayé ni so mi ì dẹ̀ nífẹ̀ẹ́ kí ẹ̀yin ẹ̀yẹ wa ẹ má wọ kú o ẹ má máa share ẹ má máa like ẹ má wọ kú o mbẹ ẹ má comment gidi torí inú ayé yìí òun láyé wà ètò ìsọ ká ẹ jẹ́ kí kájọ fi òye yéra wa nítorí àti ìrìn àjò òun ní kẹ má wọ kú o ẹ má máa share ẹ má máa love ẹ má máa comment kọ́lọ́ ń ṣàánú wa torógun nínú ayé torí inú ayé láyé ń gbé àní kó sọ́wọ́ o gbogbo ojú tó wò mí káàkiri àní fún jẹ́ táyé wa ìpayé ò ní ká wa olóòtú ọgbọ́n ní ìrìn àjò ayé bó ṣe rí nìyẹn. bàbá wa ilé ìtẹ̀sọ́ fún mi yìí ó tún rí bákan èèyàn lọ sílẹ̀ Ọlọ́run lọ sí Mọ́kà ó dé wọ́n gbé wèrè lé lọ́wọ́ gángan ó fi kì í ẹ̀ mọ́lẹ̀ ó bá yà láṣepọ̀ ojú ẹ̀ wá wálẹ̀ wòrò ojú ẹ̀ ká kúrò àṣìṣe ńlá lélẹ́yìn Ọlọ́run má jẹ́ àṣàṣìṣe. bàbá wa kí lè wá rò pé ó ń fa orú sábàbí wúrú àwọn kan báyìí àti pé kí lọ́nà àbáyọ. ẹ ṣeun olóòtú ọ̀nà àbáyọ ò lè ẹ jẹ́ ká padà sí nǹkan àwọn bàbá wa ìṣẹ̀ṣe làgbà mi ì dẹ̀ force anybody láti padà sí ìrìn àjò àwọn bàbá wa ẹni tó bá lọ ṣọ́ọ̀ṣì kó tẹra má dùà ẹni tó bá lọ mọ́ṣáláṣí kó tẹra mọ́run tábà wọnú gbódù bẹ́ẹ̀ ṣé wà tábà wọ gbódù tí fákan bá bíyàn nu gbódù tó bá jẹ́ tí fáyẹ̀ bá ti sọ̀rọ̀ jáde ẹgbọ́ Allahu Akbar nínú gbódù ẹni tó bá kéwú nínú gbódù yẹn wọ́n máa pe orúkọ Ọlọ́run nínú gbódù tó bá jẹ́ toníṣọ́ọ̀ṣì ni ẹgbọ́ praise the Lord a máa bẹ̀rẹ̀ àtẹ́wọ́ nínú gbódù a ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣé àwọn mùsùlùmí sì lè sọ pé ká lọ́wọ́ gbódù
àwọn dẹ̀ máa sọ kọ́ lọ gbági àlùwàlá àwọn kìrìsìtẹ́nì sọ pé ká máa lọ gbódù àwọn dẹ̀ máa sọ kọ́ máa lọ ṣọ́ọ̀ṣì so ẹgbẹ́ àtẹ̀lé ní àjò àwọn bàbá wa ká má bàa máa sọnù mọ́ ó ti yé gbogbo ẹ̀kọ́ lóògùn ẹ̀mẹ́ẹ̀ká àwọn èèyàn máa kàn wá jẹ́ máa gbó tí ò ní mí ni kan tí ò ní mí ni wà ní ayé ni ìmí ìwà ayé ni ṣùgbọ́n tá a bá ti tẹ̀lé ní àjò àwọn bàbá wa téèyàn níbo yẹ kó rìn gbogbo ẹ̀kọ́ láyé so owó tí ò ní mí nì ẹ̀mẹ́ẹ̀ká yé máa gbà lọ́wọ́ yín ẹ̀mẹ́ẹ̀kí babaláwo àfáà pásítọ̀ kó máa fi yín ṣara nígi torí mi ò mọ ọlọ́pàá fún yàn ẹ̀mẹ́ẹ̀ká máa fi wá ṣara nígi torí bá a wí àkú bá a wí ọ̀run là ń lọ bí àfáà ṣe jẹ́ àwọn oní419 bẹ́ẹ̀ ni wòlíì jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni babaláwo jẹ́ bẹ́ẹ̀ gidi tààrẹ̀ dá tọ́pọ̀ gidi jáàtú rẹ́rẹ́ ṣùgbọ́n ẹjẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí bá a ṣe jókòó yìí náà máa sọ fún yàn pé inú ayé òun láyé ń gbé ṣùgbọ́n Ọlọ́run ju èèyàn lọ ẹ wo orin tí Òṣùpá kọ fún mi ní ọdún fáàmì ó ní apènà ṣéjọ́ tó ti ń lé ọ̀ṣọ́ bá ẹni ṣéjọ́ tó ti ń lé ọ̀ṣọ́ rere sá wọn rere sá tí ẹ bá ti ṣe báyìí ni o inú mímọ́ ni o inú mímọ́ ni o Ọlọ́run àdè máa gbà fún ọ lóṣù àní dààmú lẹ̀ yìí ayé ò ní mú wa èpè ò ní pa wá ọmọ ọ̀gbẹ́nà àní ṣubú lójú ara àní ṣubú lójú ẹ̀mí ẹ̀fún ò ní fún wa o èpè ò ní pa wá orúkọ mi ò tí ì yí padà high chief Dr. Alabashitu di àpènà Filúpéjùlá aka olúmọkò kìnìún fọmọ ẹ̀ ṣeré nọ́mbà mi ò yí padà 08023432615 nígbà kan sí 08023432615 ẹ ṣé olótù ẹ ní mọ̀kúrò láíláí.